kí wá pé a kú dédé àsìkò yìí níbi yòówù kí ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ó ti tẹ fún ọ̀wá ojú náà ní fọ́ etí tẹ fi ń gbà wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ tá a tún mú wá sójú mọ́ màwòrán àti tí ìgbẹ́yìn tẹ́jú olólùfẹ́ wa orúkọ níròyìn kò yí padà yàn fẹ́ Elédùmarè ní ṣáájú kí n tó máa sọ kókó níròyìn ẹ já kí gbogbo ẹ̀yin tẹsẹsẹ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí pé ẹ káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ ẹ síléyà ibi ó tọ́nà lẹ bọ́ sí yìí fún gbogbo ẹ̀yin tẹsí ti wà pẹ̀lú wa tẹ́ ń sàtìlẹ́yìn àtàdúró tì Elédùmarè yóò máa dúró tẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè ní gbogbo wa àtòrèkórè. Ìròyìn tàsìkò yìí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ já wo kókó tí ń bẹ nínú rẹ̀ ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn báyìí. Inú wa dùn pé òdójú tì wá rárá bí ti ń wulẹ̀ kó mọ nínú ètò ìṣèjọba rẹ̀. Ìmáàmù àgbà ní ìpínlẹ̀ Èkó ló lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu bẹ́ẹ̀. Ẹ fọkàn yín balẹ̀ ẹ má fọ́ rárá ṣe é rí máńṣíìnì dúróònù táwọn agbésùmọ̀mí ikọ̀ Boko Haram ń gbé káàkiri wọn láti lò fún àdó olóró irọ́ ni kì í ṣe ògidì rẹ̀ ni wọ́n ń lò níṣe ni ó jẹ́ ìkan ìṣeré lásán. Iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ló sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ṣekú pa ògbólógbòó agbésùmọ̀mí tó ń gbowó orí lọ́wọ́ àwọn olùgbé agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Zamfara báyìí. Àwọn agbébọn ti ṣekú pa olùṣọ́ àgùntàn kátólíìkì kan nígbà tó jí bíṣọ̀bù tẹ́lẹ̀ àti ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ ọ̀hún tí ń ṣe Anambra tí wọ́n ti jí wọn gbé wọgbó báyìí. Ní ìpínlẹ̀ Ògùn wọ́n rí àwọn ọmọdé mẹ́ta kan lójú pópó èyí tí wọn kò mọ ibi tán lọ àti ibi tán ti ń bọ̀ ṣùgbọ́n tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó ti gbà wọ́n lálejò báyìí nínú ìtọ́sìn fún rere pé bí ẹ ń bá mọ̀lẹ́bí wọn kí wọ́n tètè yọjú sí wọn láti gba àwọn ọmọ náà sílẹ̀. Kọ́lọ́nù máa pa wá mọ́ pẹ̀lú bí ọdún ṣe ń parí lọ yìí ni ọkọ̀ tirẹ́là ńlá kan ló ṣe bẹ́ẹ̀ ló ya bàrá tó sì ṣekú pa ọmọ ọdún 15 kan ní ìpínlẹ̀ Enugu. Wọ́n jí ọ̀kadà mi gbé ni èmi náà ṣe jí ọ̀kadà ẹlòmíràn gbé láti fi gbẹ̀san ìwà tán wù sí mi. Adigunjalè tọ́wọ́ bà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Ìròyìn ti ilẹ̀ òkèrè wọ́n ti dájọ́ ikú fún ọmọ orílẹ̀-èdè China kan èyí tó wa ọkọ̀ tó fi pa ènìyàn 45 ní orílẹ̀-èdè ọ̀hún. Ẹjọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Inú wa dùn sí ọ lọ́pọ̀lọpọ̀ torí pé òdójú tì wá bí ti wulẹ̀ kó mọ nínú ètò ìṣèjọba rẹ̀. Ìmáàmù àgbà ní mọ́sálásí ńlá ìpínlẹ̀ Èkó olólu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu bẹ́ẹ̀. Ìmáàmù mọ́sálásí ńlá ti Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó ìyún Imam Ridwan Jamiu òun ló ti ṣe bẹ́ẹ̀ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu pẹ̀lú bí ààrẹ náà bó ṣe sọ dímọ̀ wípé ó ń ṣe tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń fẹ́ ní àsìkò tí ń ṣe ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 27 inú oṣù tá a wà yìí lásìkò tí wọ́n gbìyànjú láti kí ìrun Jímọ̀ títí àná yìí ibẹ̀ ni Imam Ridwan ló ti lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu ó sọ dímọ̀ wípé ní ìwòye ọdún tó kọjá apolongo ìbò rẹ̀ lórí nínú mọ́sáàsì yìí inú wá sì dùn pé Elédùmarè jẹ́ kó jáwé olúborí onínígbà tó sì tún jáwé olúborí tán Ọlọ́run ọba Allah ó tún ṣe àtìlẹ́yìn fún ọ nínú ètò fi ń ṣe dáadáa àti gudugudu méje tó fi mọ́ yàyà mẹ́fà tó fi gbà kan lójú ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ó máa sọ̀rọ̀ ó ní níṣe ni ó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan máa dúpẹ́ fọ́lọ́run ọba Allah lórí irú adarí èyí tí Elédùmarè tó yàn fún wa yìí tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ náà ló tún gba ààrẹ ní ìyànjú wípé ẹ jẹ́ ẹni tí yóò ya alákọ̀yàwó níwájú Ọlọ́run ọba Allah kẹsì jẹ́ ẹni tí ó máa gbọ́ ní ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń pè fún oníbẹ̀ bá ti ń ṣe méjèèjì yìí gẹ́gẹ́ bí ìṣe yín Ọlọ́run ọba Allah yóò sì máa wà pẹ̀lú yín. Imam Ridwan Jamiu olóṣọ èyí di mímọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò tí ààrẹ tó lọ kí Jímọ̀ ní àná òde yìí ní mọ́sálásí ńlá tó ń bẹ ní Lẹ́kì ìpínlẹ̀ Èkó. Ẹ fọkàn yín balẹ̀ ẹ má fọ́ bí ti wulẹ̀ kó máa ṣe é rí máńṣíìnì dúróònù èyí táwọn agbésùmọ̀mí ń gbé káàkiri láti ju àdó olóró ọ̀hún irọ́ lásán ní bẹ́ẹ̀ kì í ṣe gidi. Iléeṣẹ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ń ló sọ èyí di mímọ̀ láti ẹnu ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ètò ààbò ilẹ̀ yìí
èyàn General Edward Buba tó fi ìròyìn náà léde lẹ́yìn tí fọ́nrán kan jà káàkiri orí ayélujára nínú ètò ń ṣe àfihàn àwọn ọmọ ikọ̀ agbésùmọ̀mí Boko Haram àti ìròyìn tó tún jáde wípé àwọn ikọ̀ agbésùmọ̀mí ọ̀hún ò ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ju dúróònù tó ní àdó olóró nínú sí ibùba àwọn ọmọ ogun ilẹ̀ yìí nílẹ̀ táwọn ọmọ ogun ilẹ̀ yìí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti jáde láyé nígbà tí Edward Buba tó jẹ́ alukoro náà tí ó máa fi ẹ̀sìn sórí ọ̀rọ̀ ọ̀hún ó ní ẹ má jà tanra wa ẹ sì má gbé ọkàn ara yín sókè oníṣẹ́ẹ̀rí ti dúróònù táwọn ikọ̀ Boko Haram tí wọ́n ń gbé káàkiri wọn irọ́ lásán làbá ń bẹ̀ ohun ìṣeré àwọn ọmọdé ni kì í ṣe original bẹ́ẹ̀ ni kì í ṣe gidi gbàrọ́gùdù àti gbàrúfù ni ó ní pé àwọn ti ṣe àyẹ̀wò kìíní ọ̀hún finifini ó ní wọ́n lọ rèé rà lọ́jà ni nílò tí wọ́n fi ń ṣeré oníṣẹ́wádìí ti ìkọlù táwọn ọmọ ogun ilẹ̀ yìí ètò gba ẹ̀mí ènìyàn 5 ó ní kì í ṣe ìyìn tí ó ṣẹlẹ̀ gan-an o kì í ṣe dúróònù ó ní wọ́n lò ó nítorí pé àwọn náà sùn àwọn sì ti gbáradì fún irú ìgbésẹ̀ tán gbé yìí ó ní lóòótọ́ àti lódodo ó lè máa wo àwọn ikọ̀ Boko Haram láti máa lo irú nǹkan bẹ́ẹ̀ láti fi ṣọṣẹ́ ó ní ṣùgbọ́n àwọn náà ti múra wọn sílẹ̀ tán bá gba ọ̀tún yọ àwa náà yóò ṣe bẹ́ẹ̀ gba òsì yọ sí wọn bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú fọ́nrán tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí ibẹ̀ ni wọ́n ti ṣe àfihàn dúróònù tí àwọn ikọ̀ Boko Haram èyí tí wọ́n yẹ̀wò ní inú ibùba wọn nínú ìtàn sọdímọ̀ wípé dúróònù ọ̀hún kò ní àdó olóró kankan nínú ní í ṣe náà lọ rèé rà lọ́jà tó sì jẹ́ pé gbàrọ́gùdù asán lásán ni tó jẹ́ ohun ìṣeré àwọn ọmọdé iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí àti iléeṣẹ́ ètò ààbò ilẹ̀ yìí wọn kò ní káwọ́ gbéra bí ti ń wù kó mọ láti lè jẹ́ kí ètò ààbò tó péye kó wà ní orí àwọn ọmọlédè Nàìjíríà tó sì ní àwọn ń gbé ìgbésẹ̀ láti lé àwọn ikọ̀ Boko Haram náà kúrò ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa gbajúgbajà ògbóǹtarìgì agbésùmọ̀mí tó ń gbowó orí lọ́wọ́ àwọn olùgbé agbègbè kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Zamfara gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n jẹ́ ti No. 1 Brigade Sector 2 Operation Fasanyama ní ti ìpínlẹ̀ Zamfara ó ní wọ́n fi ìròyìn náà léde láti ẹni tó jẹ́ alukoro fún ikọ̀ ọ̀hún Lieutenant Colonel Abdullahi èyí tó fi ìròyìn náà léde ní Gùsáwù tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Zamfara nínú ètò ti sọdímọ̀ wípé akitiyan àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ti so èso rere pẹ̀lú bí àwọn ṣe fi ẹ̀yìn ògbólógbòó agbésùmọ̀mí tí orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Mawuli lélẹ̀ báyìí lẹ́ni tí wọ́n ní ó ní olórí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da agbègbè Zamfara láàmú nínú ètò wọn ni wọ́n gba owó lọ́wọ́ àwọn olùgbé agbègbè náà tí wọ́n sì máa gba owó náà lọ́nà àìtọ́ gẹ́gẹ́ bí owó orí èyí tí wọ́n san fún Alhaji Mawuli yìí nígbà tí wọ́n ṣe ní àlàyé ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ 26 nínú oṣù tá a lò lọ́wọ́ yìí ní abúlé tí wọ́n pè ní Maisheka ní ìtòsí Kunchi Kago ìjọba ìbílẹ̀ Tìsáfè ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé nínú èyí tí wọ́n ti fi ẹ̀yìn olórí agbésùmọ̀mí náà tí wọ́n ti fi janlẹ̀ bíi ti ológìní wọ́n sọ dímọ̀ wípé agbésùmọ̀mí náà ó ti jingiri lẹ́ni tó máa ń gbowó lọ́wọ́ àwọn olùgbé agbègbè ọ̀hún tí kò jẹ́ kí wọ́n fi ẹ̀dọ̀ sórí òróǹro nínú èyí tí wọ́n ti dárúkọ àwọn ìlú bíi Nguwan Rogo Maisheka yìí Magazawa àti Bilibisi ní ìjọba ìbílẹ̀ Tìsáfè yìí náà bákan náà ó wá sọ dímọ̀ wípé akitiyan àwọn tí ń tẹ̀síwájú láti wárò àwọn ènìyàn bíi tiẹ̀ náà jáde nílé táwọn yóò fi ẹ̀yìn wọn janlẹ̀ tàlàáfíà yóò sì fi máa jọba ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara lẹ́yìn ọ̀rọ̀ yìí níṣe nínú àwọn olùgbé agbègbè náà ó ní ó dùn púpọ̀ tí wọ́n sì fi inú ìdùnnú wọn pẹ̀lú bí àwọn ọmọ ogun náà wọ́n ṣe ṣẹ́gun ẹni tí ó ti ń dà wọ́n láàmú láti ọjọ́ tó ti pẹ́ tó sì ní àwọn ọmọ ogun lẹ́yìn ní 9 àti 10. àwọn agbébọn ti ṣekú pa olùṣọ́ àgùntàn kátólíìkì kan tí wọ́n sì tún jí bíṣọ̀bù tẹ́lẹ̀ rí àti ọmọ ilé ìgbìmọ̀ asòfin gbé ní ìpínlẹ̀ Anambra. olùṣọ́ àgùntàn dáúsìsì Nnewi ní ìpínlẹ̀ Anambra Rẹ́fúrẹ́ Tobias ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ìbọn já okùn ẹ̀mí olùṣọ́ àgùntàn náà báyìí pẹ̀lú bí wọ́n ṣe ṣe ní àlàyé pé gẹ́gẹ́ bí àlàyé èyí tí gíwá ìjọ náà Rẹ́fúrẹ́ Raphael Ezogu èyí tó ṣe ó sọ dímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé láàrin dédé agogo 7 àṣálẹ́ sí aago 8 alẹ́ ní òpópónà Onitsha sí Owerri ní
Ìhíàlà tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ìhíàlà náà ó ní àwọn agbébọn ọ̀hún ó ní wọ́n dá ọkọ̀ olùṣọ́ àgùntàn náà lọ́nà nínú ètò wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n yìnbọn pa olùṣọ́ ọ̀hún lẹ́yìn bíi ọjọ́ mẹ́ta tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ nínú ètò wọ́n ti di ọ̀kan lára àwọn bíṣọ̀bù tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún àti ọ̀kan lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún Honourable Justice Azuka tó jẹ́ ti aṣojúṣòfin ti àríwá Onitsha nínú ètò wọn ti jí gbé ní nǹkan bí dédé agogo 9:20 alẹ́ ọjọ́ yìí ní alẹ́ ọjọ́ kérésìmesì gangan ní ṣe ọjọ́ 15 inú oṣù táwa yìí ní agbègbè tí wọ́n pè ní Ngwanapapa ní Onitsha lọ́jọ́ kérésìmesì yìí bákan náà ló tún sọ dímọ̀ wípé kò pẹ́ sí àsìkò yìí òun náà tó jí ẹni tó jẹ́ bíṣọ̀bù tẹ́lẹ̀ ti dáúsìsì Anglican ní Nnewi ìyún Most Reverend Godwin Ọ̀pálà tí wọ́n jí òun náà gbé táwọn méjèèjì tí wọ́n sì mọ ibi tí wọ́n fi orí mù sí báyìí ó wá kéde wípé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti sin ẹni tó jẹ́ bíṣọ̀bù èyí tí wọ́n ṣekú pa òun láàrin ọjọ́ mẹ́ta síra wọn ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ni ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra nínú ètí ń ṣe àfihàn wípé ètò ààbò ìpínlẹ̀ ọ̀hún òun ló ti ṣe bẹ́ẹ̀ tó ti mẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ó ti sọ di mímọ̀ wípé àwọn ti ṣe àwárí mọ́tò ẹni tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti ìpínlẹ̀ ọ̀hún ṣùgbọ́n títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ wọn kò tí ì lè sọ pàtó ibi tí àwọn méjèèjì bíṣọ̀bù tẹ́lẹ̀ àti ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún ibi tí wọ́n jí wọn gbé wọ̀ báyìí. Ní ìpínlẹ̀ Ògùn wọ́n rí àwọn ọmọdé mẹ́ta kan lójú pópó èyí tí wọ́n ń lọ tán bọ̀ láì mọ ibi pàtó tí wọ́n ń lọ àti ibi tí wọ́n ti ń bọ̀ ṣùgbọ́n tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó ti gbà wọ́n lálejò báyìí. Ní Abẹ́òkúta ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí aláàánú Samaria kan tó rí àwọn ọmọ náà èyí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Junad Olúwakẹ́mi tó ní agbègbè VIO Kòtòpó ní ọjọ́ 27 inú oṣù tá a wà yìí ó ṣe àwárí àwọn ọmọ náà ní ẹni tó sọ di mọ̀ wípé àwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta náà kàn jókòó yanturu sí ojú ọ̀nà tí wọn ò mọ ibi tí wọ́n lọ àti ibi tí wọ́n ti ń bọ̀ ló gba akitiyan láti fi ọ̀rọ̀ wá àwọn ọmọ òun lẹ́nu wò wípé ta ló bí yín ibo lẹ ti wá làwọn ọmọ náà ò rí èsì kan gidi fọ̀ nínú ètò tí mú wọn tó sì kó wọn lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró tó ti pé orúkọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà ní Adénẹ́kàn David tó jẹ́ ọkùnrin ọmọ ọdún 7 Adénẹ́kàn Ọpẹ́yẹmí ọmọ ọdún 4 tó jẹ́ obìnrin àti Adénẹ́kàn Àyìṣà ọmọ ọdún 2 tó náà sì jẹ́ obìnrin. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pé ẹni tó bá mọ àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ yìí ẹ tètè bá wa ké sí wọn kí wọ́n gba àwọn ọmọ náà ní àgọ́ àwọn agbófinró ti ìpínlẹ̀ Ògùn. Kọ́lọ́run máa pa wá mọ́ pẹ̀lú bọ́dún ṣe ń parí lọ báyìí. Ọkọ̀ tírélà ńlá kan ló ṣe bẹ́ẹ̀ tó yà bàrà lọ ṣekú pa ọmọ ọdún 15 kan ní ìpínlẹ̀ Enugu tó sì ṣe bẹ́ẹ̀ tó ọ̀pọ̀ sì ṣe bẹ́ẹ̀ fi ara pa látàrí ìkọlù náà. Ní ìdojúkọ ilé epo Mobil tí òpópónà Enugu sí Abakaliki ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ti wáyé ní ọjọ́ ọdún Kérésìmesì gẹ́gẹ́ bí àlàyé èyí tí wọ́n ṣe fún ikọ̀ àwọn oníròyìn. Wọ́n sọ di mímọ̀ wípé ọmọ ọdún 15 náà ó ní àwọn òbí rẹ̀ ránṣẹ́ lẹ́yìn tí ó ti ilé ìjọsìn dé wípé kó lọ bá wọn ra àpúwá níbi tí wọ́n ti ń ta oúnjẹ náà ní ọjọ́ yìí ṣùgbọ́n tó jẹ́ wípé nígbà tí ọmọ náà ra oúnjẹ náà tán tó ń darí padà bọ̀ ó ní ọkọ̀ tírélà ńlá kan èyí táwọn tọ́rọ̀ náà sojú rẹ̀ sọ di mímọ̀ wípé nínú kó jẹ́ pé ẹni tó wa ọkọ̀ ọ̀hún ó ní ó ti sùn lọ lẹ́nu ọkọ̀ tí ń wà tó sì ṣe bẹ́ẹ̀ yà bàrà lọ bá ọmọ náà lórí walkway èyí ibi tí wọ́n là kalẹ̀ fún àwọn ẹlẹ́sẹ̀ láti máa gbà kọjá lójú òpópónà náà tí ọmọ náà sì ṣe bẹ́ẹ̀ tó jáde láyé ní wàràǹsísà. Àwọn ẹ̀gbọ́n àti àbúrò ọmọ ọ̀hún làwọn náà tún fi ara pa látàrí ìjàmbá náà tó sì ti gbé àwọn lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti gba ìtọ́jú lọ́wọ́ ṣùgbọ́n ọmọ ọdún 15 náà ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé tí wọ́n sì ti bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn. Wàyí o awakọ̀ ọ̀hún ó ní wọ́n ní ó ti wà ní àkóló àwọn agbófinró nínú tí ń ṣe ìrànlọ́wọ́ fún wọn lórí ọ̀rọ̀ náà àti bí ìjàmbá ọ̀hún bó ti ṣe ṣẹlẹ̀ gan ní pàtó.
wọ́n jí ọ̀kadà mi gbé ni èmi náà fi jí ọ̀kadà ẹlòmíràn gbé láti fi gbẹ̀san ìwà tán wù sí mi. Adigunjalè tọ́wọ́ tẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ èyí di mímọ̀. Àjọ ẹ̀ṣọ́ ara ẹni ní àbòlú NSCDC àwọn ni wọ́n fi páńpẹ́ òfin mú adigunjalè kan èyí tí wọ́n sọ di mọ̀ wípé ó jí ọ̀kadà gbé ní agbègbè tó pè ní Powerline tí ń ṣe ìlú Òṣogbo olúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí wọ́n pe orúkọ adigunjalè náà ní Sọlá Jimoh ẹni ọdún 24 gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro àjọ náà Kẹ́hìndé Adélékè èyí tó ṣe ó ní nígbà tí ọwọ́ tẹ Jimoh ọ̀hún ó jẹ́wọ́ ní ọ́fíìsì àwọn àjọ ẹ̀ṣọ́ ara ẹni làbòlú náà lẹ́ni tó jẹ́wọ́ wípé wọ́n jí ọ̀kadà òun gbé nínú oṣù kẹsàn-án ọdún tá ń lò lọ́wọ́ yìí ni ó jẹ́ kí òun náà ronú jinlẹ̀ láti wá gbẹ̀san jíjí ọ̀kadà ẹlòmíràn gbé ní Òṣogbo yìí ó ní bẹ́ẹ̀ ni òun ṣe wá sí agbègbè tó pè ní Powerline yìí níbi tí wọ́n páàkì ọ̀kadà kan sí ní abẹ́gi tó ń sì jí ọ̀kadà náà ó ní sí èrò òun níṣẹ́ lòun rò pé òun ti jẹ lọ pẹ̀lú bọ́n ṣe gbé ọ̀kadà náà ṣùgbọ́n tó ní ọ̀kadà òun ló tètè fura mọ̀ tó sì fi ẹ̀rọ náà tó àwọn àjọ NSCDC létí nínú èyí tí wọ́n tọpinpin Sọlá Jimoh tó sì fi páńpẹ́ òfin mú wa ni ẹ wò mí ṣe láàánú o kìí ṣe pọ́n náà déédéé ṣe bẹ́ẹ̀ ayé mà ló kẹsìn lóró ẹ̀sìn ò déédéé lóró nínú nígbà tí wọ́n jí ọ̀kadà tèmi náà gbé níbi oṣù mélòó kan sẹ́yìn òun náà sì wá rò pé kí lòun náà lè ṣe tó wọn fi gbẹ̀san ìwà tán ṣe fún yìí lòun náà fi fẹ́ jí ọ̀kadà gbé tí ọwọ́ sì ti ba òun báyìí. Kẹ́hìndé Adélékè ní ìwádìí tí ń lọ lọ́wọ́ táwọn yóò sì kọjú rẹ̀ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìdígunjalè èyí tí wọ́n fi kan Sọlá Jimoh. Ìròyìn ti ilẹ̀ òkèrè wọ́n ti dájọ́ ikú fún ọmọ orílẹ̀-èdè China kan èyí tó ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ pa èèyàn tí kò dín ní 45 ní orílẹ̀-èdè ọ̀hún. Awakọ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Fan Waigu ó ní ó ti gba ìdájọ́ kú ní ilé ẹjọ́ èyí tó fi ìkàlẹ̀ sí gúúsù orílẹ̀-èdè ọ̀hún tí ń ṣe China tí wọ́n pe orúkọ rẹ̀ ní Zhuai gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé arákùnrin Fan yìí ó ní ó wa ọkọ̀ ní oṣù tá a lò sẹ́yìn yìí nínú ètò wà ní ìwàkuwà lọ sí àárín àwọn èrò tó ti ṣekú pa ènìyàn 45 nígbà tí wọ́n bi léèrè ọ̀rọ̀ ó jẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo ni òun ṣe iṣẹ́ burúkú náà ó ní ṣùgbọ́n tó fà á ni wípé ilé ẹjọ́ ó dá òun lẹ́bi lórí ìgbéyàwó òun pẹ̀lú aya tí òun fẹ́ nínú ètí wọ́n ti sọ dímọ̀ wípé ilé ẹjọ́ náà ó dájọ́ wípé kí òun àti ìyàwó òun káwọn kọ ara wọn sílẹ̀ èyí tó mú kí ìrònú kó gba orí ọkàn òun kọjá tí òun ò sì mọ nǹkan tí òun ṣe mọ́ tó fi mú òun lọ wa ọkọ̀ pa ènìyàn 45 ọ̀hún àmọ́sá ilé ẹjọ́ náà ni ó jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé wọ́n ti dájọ́ ikú fún òun náà gẹ́gẹ́ bí ìwé òfin ẹni bá pa ni pípa làápọ̀ náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí oníyanṣe ọlọ́kàṣe ẹ̀yin tí ẹ bá wa jẹ́ ẹ kú àìbínú Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún ní ìròyìn míì ẹ má gbàgbé bẹ́ẹ̀ tí subscribe sórí ìkànnì yìí ẹ tètè tẹ́ síbẹ̀ tẹ́ bá ti wá ṣe ń kọ́ ẹ tẹ notification yín bó bá ti ń balẹ̀ lájà balẹ̀ yóò sì máa dojú mọ́ òmáwòrán yín náà ni lọ́dún ṣe ń parí lọ yìí ẹ̀mí wa kò ní bá ọdún náà lọ láṣẹ lọ́wọ́ Elédùmarè bọ́dún tuntun bá tún wá bá wa láyé ọdún ayọ̀ ọdún owó àtàláfíà òní ò jẹ́ fún wa ó dàbọ̀ wọ́n ta àkókò yìí náà. Woi Hindu, Abdul Fatah.